Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe, ṣáláfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́, ṣáláfíà la bá yín. Wọ́n ní Dr. Elizabeth, wọ́n ní wọ́n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ kábíyèsí àti Queen Naomi o láti come back. Wípé wọ́n ja ìjà àjàyè láàrin àwọn èèyàn tí wọ́n fẹ́ kí wọ́n padà. Wọ́n ní inú àwọn dùn sí àwọn méjèèjì wípé wọ́n borí ọ̀tá. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, èmi ọmọ yín Mashola. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe o, ẹ subscribe so that tí bá ti post any gist ẹ máa rí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ látìgbà tí kábíyèsí àti Queen Naomi tán ti ń jà lórí ọ̀rọ̀ àwọn olórí yìí. Ṣùgbọ́n gbogbo ìfẹ́, gbogbo ọ̀nà ni Queen Naomi fi block kábíyèsí ní ìgbà yẹn wípé no, àwọn ò ní ṣe èyí pẹ̀lú wọn. Later kábíyèsí realize mistake wọn, wọ́n go after Queen Naomi. Gbogbo ọ̀rọ̀ yìí náà ni ẹ̀yin ará lé mọ̀. Dr. Elizabeth wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ ìrẹ́pọ̀ láàrin Queen Naomi àti kábíyèsí. Wọ́n gbé ìgbésẹ̀ láti bó wọn padà. Gbogbo nǹkan tó yẹ kán ṣe ni wọ́n ń ṣe. Wọ́n support kábíyèsí, wọ́n support Queen Naomi. Dr. Elizabeth wọ́n ṣe bẹbẹ nínú ayé kábíyèsí láti mú Queen Naomi padà wá sínú palace nítorí wípé wọ́n ní ìyàwó rere ní Queen Naomi. Wípé kábíyèsí nífẹ̀ẹ́ wọn tọkàntọkàn ni. Wípé nǹkan tí ó bá dẹ̀ máa mú inú kábíyèsí dùn ni àwọn máa ṣe. Ẹ dẹ̀ mọ̀ pé látìgbà tí Dr. Elizabeth fẹ́ kábíyèsí tó ti wà nínú palace náà ti ń gbé ìgbésẹ̀ yẹn láti jẹ́ kí Queen Naomi padà wá sínú palace. Ẹ rántí nígbà tí wọ́n ṣe altar, ẹ rántí nígbà tí wọ́n ṣe renovation church wọn náà. Gbogbo èyí àtìlẹ́yìn Dr. Elizabeth ni. Ẹ̀yin èèyàn lé, èèyàn dáadáa ni Dr. Elizabeth. Ẹ̀yin èèyàn lé, kábíyèsí ọba tó ní ọgbọ́n àti òye ni wọ́n. Ọba tó jẹ́ ọba aládé majestic king ni wọ́n. Kò sí obìnrin tó máa fẹ́ kábíyèsí tó máa fẹ́ lọ. Nǹkan tó ń ṣe gbogbo àwọn olórí tán fi fẹ́ ṣe takuntakun nìyí. Nítorí pé wọ́n mọ̀ pé kò síbi táwọn ti fẹ́ rí ọkùnrin tó máa dàbí kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó easy láti mú gbogbo àwọn olórí láti gbé wọn lọ sí outside palace. Nítorí pé ìbànújẹ́ ńlá gbáà ló máa jẹ́ fún wọn láti fi inú palace sílẹ̀. Ṣùgbọ́n nǹkan tí kábíyèsí fẹ́ náà máa ṣe. Nítorí pé wọ́n mọ̀ pé tí àwọn ò bá ṣe, àwọn ò lè rí ojú rere kábíyèsí, àwọn ò lè rí ìdùnnú kábíyèsí. In fact gan, wọn ò lè rí ẹ̀rín kábíyèsí talkless of wọn á rí ti bí. Ṣó ti yé yín? Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tí wọ́n support kábíyèsí, gbogbo wọn ni kábíyèsí ń bá ṣeré. Ṣùgbọ́n ìwọ tó bá ní ò ní support kábíyèsí àti Queen Naomi, kábíyèsí máa pẹ́ tì báyìí ni bí aṣọ tó ti ṣá. Ìtorí ẹ̀ ni Dr. Elizabeth ló fi ń ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú palace kábíyèsí láti mú Queen Naomi padà wá sínú palace pẹ̀lú support wọn. Nítorí wípé wọ́n mọ̀ pé kábíyèsí ní true love fún Queen Naomi. Kábíyèsí gbé oríṣiríṣi ìgbésẹ̀ láti mú Queen Naomi padà wá sínú palace. Wọ́n bẹ̀rẹ̀ láti Yeyeluwa chalet, wọ́n renovate, wọ́n build another Yeyeluwa chalet by renovation. Wọ́n tiẹ̀ sọ pé Canada style ni wọ́n lò láti fi build Yeyeluwa palace. Ó ní swimming pool, ó ní separate gate tó dẹ̀ lead sí ọ̀dọ̀ kábíyèsí. Wọ́n ní wọ́n ná bàbá ńlá owó. Ẹ dẹ̀ mọ̀ pé nínú Yeyeluwa palace yìí, torí palace la fẹ́ pè ní ìsìn, ó ti kúrò ní mansion. Wọ́n ti ṣe renovation gbogbo àwọn bedroom, curtains àti every amenities tó wà nínú
Yèyélúwà Palace yìí with the support of Dr. Elizabeth náà ni. So ẹ wá ní ká má gbóríyìn fún Dr. Elizabeth. Dr. Elizabeth is a very good woman o, very very good woman, ẹ̀yin èèyàn lé. Inú Dr. Elizabeth dùn fún ìgbésẹ̀ tí Queen Naomi ń gbé láti gbọ́ràn sí kábíyèsí lẹ́nu, láti tẹ̀lé kábíyèsí lọ sí gbogbo ibi tó bá yẹ kí wọ́n jọ lọ. Inú Dr. Elizabeth dùn sí Queen Naomi nítorí wípé wọ́n fi ojú sílẹ̀ fún kábíyèsí. Inú Dr. Elizabeth dùn nítorí pé ìgbésẹ̀ tí àwọn àti kábíyèsí ń gbé nísìn, ìgbésẹ̀ tó mú positive answer wá. Ṣó ti yé yín? A rí i pé step tó ń take nísìn, step tó dáa ni. So inú Dr. Elizabeth dùn sí. Dr. Elizabeth wá ń rọ Queen Naomi pé wọ́n ṣe o, pé kí wọ́n jọ̀ọ́, pé kí wọ́n ṣe gbogbo àwọn nǹkan tó bá yẹ kán ṣe kíákíá so that wọ́n á lè padà wá sí inú palace. Ẹ̀yin èèyàn lé, kábíyèsí wọ́n gbé àwọn ìgbésẹ̀ tó jẹ́ pé ó ya gbogbo àwọn olórí yìí lẹ́nu. Ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ wọn ni pé ẹni tí ò bá ti lọ ra lé, àwọn máa gba dáórì táwọn san lórí ẹ̀, àwọn máa gbà padà. Ìyẹn tó jẹ́ bride pride, àwọn á gbà padà. Ẹ dẹ̀ mọ̀ pé owó tán ti ná, báwo náà ṣe fẹ́ return ẹ̀? So wọn ò ní choice ju kan lọ ra lé lọ. Wọ́n ní Dr. Elizabeth sọ wípé àwọn mọ irú èèyàn tí kábíyèsí jẹ́, wípé tí kábíyèsí bá nífẹ̀ẹ́ obìnrin, gbogbo ọkàn, gbogbo àyà, gbogbo nǹkan tó máa ń ṣe náà fi máa ṣe láti fi mú ẹni yẹn padà wá sí inú palace. Wọ́n ní nǹkan tí kábíyèsí dẹ̀ ń ṣe right now nìyẹn ní ìsìn, wípé ìgbésẹ̀ tí wọ́n ń gbé, ìgbésẹ̀ tó lágbára ni. Ẹ̀yin èèyàn lé, kò ń ṣe nǹkan tó easy o. Mo really appreciate kábíyèsí nítorí pé ẹ wo gbogbo ìgbà tí Queen Naomi ń tàn wọ́n down, kábíyèsí ò give up. Kábíyèsí wà persistent. Wọ́n dúró lórí ọwọ́ wọn pé rárá o. So ẹ̀yin èèyàn lé, Ọlọ́run Elédùmarè ó máa wà pẹ̀lú Dr. Elizabeth o. Gist ta gbọ́ ní ìta ní ká mú wá fún yín. Kábíyèsí try gan. Wọ́n really surprise everybody. Ọlọ́run á jẹ́ kí ìgbà kábíyèsí kó tù wá lára o. Ní agbára Ọlọ́run, wọ́n máa pẹ́ lórí ìsí àwọn baba ńlá baba wọn o. Ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, gbogbo etí tó ń gbọ́ mi, òkè òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.